Kí sọ ọkọ fún yín ṣe rí mú ìwà tí gbogbo wọn drag yẹn ẹ ṣe máa rí o mú ìwà tí gbogbo wọn drag yẹn Josie ló ń ṣiṣẹ́ yẹn Josie ló ń ṣiṣẹ́ yẹn ṣe rí Josie ó ní èké lára ó ní àbòsí ó lékè ẹ mọ èké ọkùnrin ẹ jẹ́ kí n reduce volume ṣe rí mú ìwà tí gbogbo wọn drag yẹn Josie máa ń ṣàbòsí ó máa sọ fáwọn speakers kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni pé mú ìwà ò try òun ló ń tú ẹ under the boss tó ń tú ẹ under the boss lábẹ́lẹ̀ wọ́n máa frustrate mú ìwà tó jẹ́ pé jọ́ tó wọ́n máa tẹ̀ sí Josie lójú ẹ rí Josie òun ló instigate àwọn people yẹn lọ́ndà jì bẹ́ẹ̀ ni pé mú ìwà ò ṣe kankan ó wà kan ní ẹ rí iṣẹ́ Josie lẹ́ẹ̀rí yìí o gbogbo mú ìwà tẹ̀ ń gbọ́ káàkiri Josie ló ṣe lọ́ndà jì tó bá ti pele di iris I pretend bí ẹni pọ́n ti fìyà jẹ nobody's here with me now don't leave me I'm just here by myself don't leave me tó bá ti pele àṣẹ bẹ́ẹ̀ tó bá ti pele bẹ́ẹ̀ ni pé mo ìwà ò try bó ṣe ń ṣe ni. He offered Arifa to go and meet some group of lawyers and I think Bankole and Smith is one of them. Tẹ́ bá rántí pé immediately tó lọ sí ọ̀dọ̀ Islander ńjọ́ yẹn náà tó lọ visit Islander nílé but Islander máa bọ́ta wá ṣe ṣóbá mi wà ló wà tẹ̀sí lójú tẹ́ bá get nǹkan tí mo sọ. And then after apology he lands himself in a corner and added being he listened to the advice of those lawyers probably they could have been able to take his case up properly. So that is what we know about. Sure, you get it. Let's get it. But Josie ló ń play game bí wọ́n ṣe ń ta tó ṣe ń tẹ̀sí mi wá lójú. Àwọn mi ò dẹ̀ ní mọ̀. Ẹ kàn gbọ́ mú ìwà káàkiri lẹ́nu ọjọ́ mẹ́ta iṣẹ́ Josie ni. Josie ló ń ṣiṣẹ́ ẹ̀ lọ́ndà jí. Ẹ ṣe understand. Òun ló ń tú ẹ̀. Ẹ jẹ́ kí n sọ bí Josie ṣe jẹ́ fún yín. Josie ẹ lè súnmọ́ kẹ́ má kínú ẹ̀ má máa bí yín. Mo fẹ́ sọ ọkọ̀ fún yín ṣe rí girl Denike tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn tí mo ṣe record tí mo gbé sórí page mi lẹ́ẹ̀kan girl yẹn Adex recently ó bẹ̀rẹ̀ sí ní bá Josie sọ̀rọ̀ ṣé ń gbọ́ recently ló ẹ̀ṣẹ̀ ní contact Josie ló ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá Josie sọ̀rọ̀ ṣe rí bó ṣe ń bá Josie sọ̀rọ̀ ó ti rí pé kò wà straightforward. Ìgbà tó bẹ̀rẹ̀ sí bá Josie sọ̀rọ̀ ìgbà yẹn lẹ rí felege ṣe rí gbà kan máa ń ṣe show láàárọ̀ lọ́sàn lálẹ́ fún Wùnmí tẹ́ bá rántí láàárọ̀ lọ́sàn Wùnmí kíní kan a máa bú Wùnmí gan kò tí máa bá Josie sọ̀rọ̀ ńgbà yẹn oye kò tí máa bá Josie sọ̀rọ̀ ńgbà yẹn ẹ get nǹkan tí mo sọ ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní bá Josie sọ̀rọ̀ ló ti rí Josie tán ó ti sí Josie finish o ó sọ àwọn kankan nígbà tí mo wò ó ní voice note pọ̀ lọ́wọ́ ó ní kọ́ṣà máa tí òun ìgbà tó bẹ̀rẹ̀ sí ní bá Josie sọ̀rọ̀ ló ní confidence burúkú tó ní against àti ìgbà tó ti bá Josie sọ̀rọ̀ ló ti ní confidence àti máa bú Josie sọ̀rọ̀ sí Josie anyhow ó ti rí tán ẹ máa gbọ́ mi post ele ẹ máa gbọ́ àwọn eléyìí ó dàbí pé nǹkan ẹ̀mí ti wà ń bẹ̀. Mr. Muiwa is anti-justice. Let us call a spade a spade. The family Mr. Muiwa is still insisting. Ṣé gbọ́ ó ní the way tí wọ́n ṣe ó nígbà tó ń pè wọ́n the way tó ń ṣe ń bá wọn sọ̀rọ̀ òun ti rí pé nǹkan mi ti wà ń bẹ̀ ó ti gbà tó ti èmi mọ time tó bẹ́ẹ̀ sí ní bá Josie sọ̀rọ̀ kò tí pẹ́ ìgbà kan báyìí tẹ́rí pé ó máa ń ṣe show ó máa ṣépè fún mi ó máa bú Wùnmí gan Wùnmí tẹ́ bá lọ sórí platform ẹ̀ sìn tẹ́ bá wo gbogbo show tó máa ń ṣe sìn tẹ́ bá rí platform ẹ̀ sìn ṣé mọ̀ pé ìgbà kan máa ń gbé fọ́tò Wùnmí sórí page ẹ̀ gan back to back tẹ́ bá lọ sórí platform ẹ̀ sìn ẹ rí pé ó ti reduce ìgbà tó ti ń bá Josie sọ̀rọ̀ ó náà ti rí pé àwọn kankan wà tí ò make sense mo sọ fún yín. Aneye ni say good evening or good afternoon my sis. Ẹ tọ́ra sàn ìgbà tí ó ti bá Josie sọ̀rọ̀ tẹ́ bá lọ sórí platform ẹ̀
ẹ má lè mọ̀ ìgbà tó ti bẹ̀ sí ní bá Josi sọ̀rọ̀ nígbà kankan tí ò mọ̀ kankan nípa Josi Wunmi fọ́tò Wunmi ló máa ń gbé sórí page àti Liam every time ṣé nígbà tó ti bẹ̀ sí bá Josi sọ̀rọ̀ tó ti gba nọ́mbà ní ọ̀dọ̀ àwọn Papiano tó ti gba nọ́mbà tó ti bẹ̀ sí bá Josi sọ̀rọ̀ ó ti rí Josi pé no àṣé nǹkan tí mo ṣe yìí kò make sense but ṣe rí most of them wọ́n ti rí àwọn kankan wọ́n nítorí káwọn èèyàn má bàa come for them àti nítorí àwọn àti justice ni wọ́n ṣe ń pa mọ́ra. Please press the love button for me. That we should be fighting the government. Àwọn tó dẹ̀ ń bá government ìjà tó ń pe government síta wọ́n kó wọn sínú jágàmù ẹ̀dẹ̀ ń tì wá sínú iná ẹ̀yẹ èèyàn ẹ̀dẹ̀ ń love blindly. Yes mo pè wọ́n after yẹn èmi àti wọ́n sọ̀rọ̀ èmi àti wọ́n ṣe sọ̀rọ̀ last week gbogbo ibi pẹlẹbẹ tí ọ̀bẹ ń fi lélẹ̀ ibì kan náà ni they are not looking for justice. Tí bàbá lọ́ba bá jẹ́ abiyamọ gidi tó ń wá tòótọ́ justice fọmọ ẹ̀ when as long as tíjọ́ pé woman yẹn pè yín kó tó bọ́ síta ó yẹ ká ẹ ti bọ́ síta kẹ́ ti ké gbàjarì ó yẹ ká ti rí yín ní TVC ó yẹ ká ti rí yín ní QH radio tẹ́ máa ń lọ ó yẹ ká ti rí yín ní àwọn ibi tẹ́ ti máa lọ ṣe interview yín tí gbogbo ayé máa ti gbóhùn yín. Ẹ bá mi ṣe ìdíje rẹ jù. Ẹ má wùwà ìka o èmi ò pè yín síta ṣùgbọ́n mo fi ọ̀rọ̀ yín lé wọn. Ṣé rí lady mo máa analyse ẹ fún yín lálẹ́. A fi gbogbo ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ tó bá jẹ́ pé gbogbo owó wa gbogbo wàhálà wa ìdààmú wa látòṣù mẹ́sàn-án bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nìyẹn Ọlọ́run á ṣèdájọ́. But the reason why I am out tonight is because of I am Yinka. That woman has done a lot. She has done a lot. Okay. She has sacrificed a lot. Èyàn tó lọ́mọ oṣù mẹ́fà lọ́wọ́ tó mú yàn. Ẹ̀yin náà ẹ pera yín lábíamọ. Ẹ wo bó ṣe rí. Ṣé ọyàn yẹn gan ẹ lọ́wọ́ bí ọmú ẹ̀ ṣe máa. Ọmọ oṣù 5 ni Liam nígbà tí gbogbo yín bẹ̀rẹ̀ sí ní bully ẹ̀ tẹ́ ẹ̀ bú Wunmi. Ẹ mọ̀ pé Wunmi gan fún ọmọ lọ́yàn àbí. Ọlọ́run sọ pé mò ń bọ̀ wá báwo ló ṣe máa ń sọ pé èrè mi sì ń bẹ pẹ̀lú mi òun máa fi fóníkálukú pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀ nígbà tí wọ́n ń búlé Liam tó ń búlé Wunmi ọmọ oṣù 5 ni Wunmi ní Liam lọ́wọ́ Wunmi tí Wunmi náà ń breastfeed gẹ́lẹ́ nǹkan tó ṣe fún Wunmi ìwọ Am Yinka òun gangan ló padà wá sọ́dọ̀ ẹ̀ yìí tí wọ́n náà lọ́mọ oṣù 6 tó gbé sílẹ̀ tó ń kérora nínú ibi tán tiẹ̀ mọ́ tí ọmọ ò rí ibi tọ́mọ ẹ wà tọ́mọ ò rí ibi tó wà ọmọ oṣù 5 ní Liam Wunmi breastfeed ẹ̀ ní ìgbà tí ẹ̀ ń búlì Wunmi tẹ́ ń búlì Liam ọmọ tí ẹ̀ ń sìn tó ní contact pẹ̀lú ẹ níbi tí wọ́n tiẹ̀ mọ́ wọ́n wá ròyìn bó ṣe ń ké bí bébì ń bẹ̀ tó ń ké tọ́nà ẹ̀ ti sick wá sick ó yẹ kí wọn náà mọ bí náà ṣe ń rí lára ń sìn ṣó ti rí bó ṣe ń rí I Am Yinka I hope you change your way I hope you turn a new leaf tó bá bọ́ tá ń bẹ̀ wọn náà ti máa rí wọn tán o bẹ́ẹ̀ ni ká máa. Ti wú sí wọn ló sick kí lẹ́nu bóyá ó ṣe sick lọ́spítù because kò rí ẹni tó máa fa ọmú yẹn kò sí nǹkan tó fẹ́ fi fa ọmú yẹn jáde. Ẹ gbé machine fún kó máa fa ọmú ẹ gbé machine fún ẹ fi Wunmi sínú ṣú yín tọkọ kú mọ́ lọ́wọ́ tó gbọ́mọ oṣù 5 dání tó dẹ̀ ń breastfeed ọmọ nígbà tó kù bíi 2 weeks kọ́mọ yẹn pọ́dún kan ló stop ọyàn yẹn o àtó kù bíi 2 weeks kọ́mọ yẹn pọ́dún kan òun ló stop láti máa breastfeed ẹ. Excuse me. Tó dìgbà tí ọmú yẹn bá di ikọ̀ ẹ̀mí mọ̀ wúmà yẹn ní ara kẹ́ tó mọ̀ kó yẹ kí bàbá kí gbàjarì ìka ní Mr. Joseph Aloba mo fi gbogbo ẹnu mi sọ Mr. mi wá tó wá sọ pé káwa máa bọ́ síta pé gọ́fìmẹ̀tì ló yẹ ká bájà ẹ̀yin tó yẹ kẹ́ fún wa ní kọ́kọ́rọ́ agbára tá a máa fi bá gọ́fìmẹ̀tì jà ẹ mú kọ́kọ́rọ́ ẹ jù sápò ẹ wá ní káwa lọ máa bá gọ́fìmẹ̀tì jà. I have told you several times Mr. Joseph Aloba is not looking for justice. Now you are saying it abi mo ti sọ fún yín many times ní ìgbà tí Mohbad kú tó yẹ kí iná máa ṣẹ́ lára òbí tó mọ ọmọ bẹ́ẹ̀ já lára rẹ̀ girlfriend ni bàbá Mohbad ń wà ṣe bí ẹfẹ́ tí yín gbọ́ erékeré ni bàbá Mohbad ń bóbìnrin ṣe ní ìsìnlẹ̀ ìṣẹ̀mọ̀ kókò wá justice láti sọ fún yín ti pẹ́ mo ti sọ fún yín pé kò wá justice owó nìkan ló nídìí lọ́wọ́ yín
kẹ́ dá owó ni bàbá Mohbad wá ní justice gbogbo petition tẹ́ ẹ̀ sọ pé kó kọ ṣé kò yẹ kó kọ petition fún Wùnmí ṣé kò yẹ kó kọ petition fún Mohbad ṣé kò yẹ kó kọ petition fún gbogbo wọn yẹn òun gan mọ̀ pé tí òun bá kọ petition tó bá máa bounce back orí òun ló máa bounce back kó tó bá fẹ́ báyàn jà òun mọ bẹ́ẹ̀ nìyẹn náà ṣe fẹ́ bẹ́ẹ̀ jà ó ń gá ìdá rẹ̀ ni tí máa lọ kọ petition fún Mohbad tí Wùnmí bá lọ dá padà fún mi báwo mo ṣe fẹ́ rówó GoFundMe náà òun ń gá ìdá rẹ̀ ni òun àti mú ìwà ọmọ nǹkan tó ń ṣe wọ́n ń gba yín wọ́n ń lò yín ni wọn ò dẹ̀ rán yín ọba àkọjú ìbọn sí yín jòsí ò rán yín ẹ̀yin lẹ lẹ́kọ̀ọ́ ẹ̀yin ni wọn kọ́ nílé yín ẹ̀yin ni wọn kọ́ nílé yín tí ẹ lè fi justice sílẹ̀ fún ìjọba kó wá justice àdúrà gan fi justice sílẹ̀ fún ìjọba àtọwọ́ Ọlọ́run ni blessing gan ó fi justice sílẹ̀ fún ìjọba àtọwọ́ Ọlọ́run ni báwo tí ṣe jẹ́ ẹ̀yin lẹ lẹ́kọ̀ọ́ lẹ lọ́pọlọ ní ọjọ́ orí yín nígbà tí Mohbad lówó ṣé kìí ṣàdúrà ló ná fún ṣé kìí ṣe blessing ló ná fún ṣé jòsí òsì sórí bẹ́ẹ̀dì ẹ̀ báyìí tí wọ́n bá tẹ́yìn bá lẹ́kọ̀ọ́ lé ẹ bọ́ sí títí ẹ máa ṣe yàmàyàmá báwo lẹ ṣe fẹ́ rí justice tí ò ṣe pé ọ̀dọ̀ ọlọ́pàá ló máa gbà tó kọjá ìjọba ní authority ló máa ṣe wá justice fún wa torí pé àìrí bí lọ yín ilé ti dá ìmí àwọn ọmọ ẹ ti lọ sílé ọkọ ó wá kórí burúkú dá wà sínú ilé ẹ wá ń join group lórí burúkú kiri ìmí àwọn ọkọ ẹ ti lọ kò sí ìgbò kankan mọ́ ìmí ọmọ ẹ ti lọ sẹ́wọ̀n kò sí nǹkankan mọ́ lẹ wá fi orí social media yìí tẹ wá fi kérò jọ tẹ wá ń sọ pé ń wá justice kí ló ń jẹ́ justice gangan nǹkan tó bá sọnù lọ́wọ́ èèyàn lèèyàn ń wá ṣé justice sọnù ni torí ẹ̀ tẹ́ bá bí mi Tọ́lá ní are you for justice mo ní no kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ èèyàn kí ń wá nǹkan tí ò sọnù ṣé ọlọ́pàá ti gbé nǹkan kan wá fún wa ni pé ókè o báyìí ni o tá àdẹ̀ bá bẹ́ẹ̀ tá máa torí ẹ̀jà tẹ́yìn bá jọmọ tó lẹ́kọ̀ọ́ ẹ ní máa wo àwọn ọmọ yín kẹ́ máa throw under the bus because as far as I'm concerned ẹ ń disrespect àwọn ọmọ tẹ́ bí tó bá ní ọmọ ẹ lè wá respect ọmọ ẹ ò ní bọ́ síta kó máa ṣẹlẹ́yà kó máa ṣẹ̀sìn tí àyà mi ń ká bá ní ọmọ tó wà ní yunifásitì explanation wo ló fẹ́ fún ọmọ yẹn kí ló fẹ́ ló ń ṣe ń ta tí ọlọ́pàá fi ń tì ẹ́ mọ́lé kí ló fẹ́ ló ń ṣe tí ọlọ́pàá fi ń tì ẹ́ mọ́lé tí mo fi kúrò Nàìjíríà mi ìsún police station rí wọn mú mi rí kí ló máa ló ń ṣe tí ọlọ́pàá fi ń tì ẹ́ níbi àìlẹ́kọ̀ọ́ gbọ́mọdún ọmọ oṣù 5 dání ó gbé yẹn lẹ̀ ń ṣe játíjátí nígbà tó lọ ṣe protest yẹn tó bá jẹ́ ìbọn stray bullet ẹ̀ mọ́ bí tó ti wá tó kó bá ẹ láyà ọmọ ẹ̀ á dọmọ tí ò níyà wọ́n á do lórí burúkú because tó bá lọ kúkú òfò kò sẹ́ni ọ̀kọ̀ọ̀kan tó lè bẹ wọ ọmọ ẹ̀ tó dàbí títí ẹ̀ lórí nǹkan tí ò ṣe nǹkan bí àwọn ọjọ́ sí ò ṣe ní wo nǹkan tí wọ́n fi ní àdírẹ́sì ọ̀rọ̀ yín nìyẹn ẹ fọpọlọ sí nǹkan tẹ́ ń ṣe ẹ̀yin àgbàlagbà ẹ̀yin obìnrin especially tẹ̀yin tẹ́ jóbìnrin àti ẹ̀gbọ́n pé àwọn boys yẹn wọ́n wá nǹkan tó fẹ́ jẹ ìwọ tó gbọ́kọ sílé kọ́kọ́ ẹ má ro oúnjẹ jẹ kó jẹ́ pé pure water ló fún ẹ mu o ò lè gbà bẹ́ẹ̀ kó respect rárá ẹ kó respect ọkọ ẹ tó bá jẹ́ pé mi lọ́kọ ẹ ni bó ṣe ń kúrò láti police station yẹn máa kọ ẹ lẹ́ni mo hate obìnrin tí orí ẹ ò pé mo hate obìnrin tó rí ẹ ò pé kó jẹ́ mi lọ́kọ ẹ bó ṣe ń kúrò police station yẹn ẹ wá bá ẹrù ẹlẹ́nu ọ̀nà ni kó so kọ́kọ́ ẹ sí tàbí ọmọjọ́ mẹ́jọ ó likely kó jẹ́ pọ̀kọ́ ẹ ò lè sọ̀rọ̀ ẹnu ẹ̀ tán bẹ́ẹ̀ yẹn tí wọ́n máa ṣe jásíjà ọkọ ẹ á lọ bí iṣẹ́ wà wá tọ́nà sí kámẹ́rà wọ́n á máa ṣe for justice I will look for justice with all my heart I will look for justice with all my brain how can you look for justice ṣé ìyá Mohbad gan wá justice fún ẹ ló brain yẹn wọ́n fi justice sílẹ̀ fún ìjọba wọ́n dẹ̀ fi Ọlọ́run wọ́n dẹ̀ ń pe Ọlọ́run pé bó bá ṣe jẹ́ kọ́lọ́run kó tọ̀nà kíní yìí fún wa gbogbo ètò lọ ṣe tó lọ fàyà rọ tó lọ ká tó lọ fi àyà rọ̀bọ̀n tó bá pé bọ́n lọ fẹ́ gbèsè láyà bó ṣe ní mọ̀ pé àwọn kan ń ṣọ́ ẹnìyẹn
ṣé Josi tó bí ọmọ ẹ̀ tẹ́ bá ní kó wá front nǹkan tẹ́ lọ ṣe ǹjọ́ lè bá yín ṣe sórí yín ò pé ni ẹ̀yin obìnrin kóbìnrin má ní làákàyè tí ẹ̀ kí ń wò pé gbogbo ìwà tẹ́ bá ń wù láyé ọwọ́ ọmọ yín òun la ọmọ yín máa mú adli ni ọmọ fi máa mú wa bàbá wọn adli jàti tóbìnrin bá ń ṣe làwọn ọmọ ẹ̀ máa mú kí ọkọ ẹ̀ decent kú àwọn ọmọ yẹn ò ní mú wa ọkọ ẹ̀ tó decent ìwà orí burúkú tó ń wù lóbìnrin ni àwọn ọmọ ẹ̀ máa mú most of the time you stay with your children àwa obìnrin là look after ọmọ it's not about what you tell your children it's about what your children see you doing. It's about what your children see you doing. My boss is like my shit chatty. Àwọn aṣọ ẹnu television tó ń kọ́wọ́ sókè justice we shall see the army san mo bá tán tọmọ ẹ bá rí kí ló fẹ́ ṣàlàyé fún pé ó ń ṣe. Wàá sọ pé you are popular abi? I am popular Mr. Really? Okay, ó ti wá yíwọ́ nìyẹn ó wá sọ police station látijọ́ tó ti lọ kọ́wọ́ sókè tó ń pariwo justice we shall get justice we shall see ṣọ́gbà justice lọ́wọ́ ẹni tó ń wá. Because téèyàn bá máa campaign fún nǹkan à ń campaign fún nǹkan tá à ń wá tá à rí ó yàtọ̀ sí nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì ti solve problem tí gọ́ọ̀mẹ̀ntì ti solve tó ti gbé result sí ní lọ́wọ́ if you are not okay with the result go to court kò ṣe kẹ́ máa constitute ní ká máa ṣe rádaràda especially obìnrin you can talk behind your keyboard má jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ wo ọ̀rọ̀ sọ àwọn ọmọ tó bí àkọ́ rí pé ó ṣe àwọn ọmọ ń ṣe jàgídíjàgan mọ́ ẹ lọ́wọ́ ni ẹ wo bí UK ṣe ń ṣe báwo ni UK ṣe fẹ́ bí ọmọ tọ́mọ ẹ̀ ò ní ṣe tọ́mọ ẹ̀ ò ní end up sẹ́wọ̀n ẹ wo bó ṣe rí yẹn gangan báwo lẹ ṣe rò kó lè rí sọmọ bí UK ṣe wà yẹn bẹ́ẹ̀ ṣe ń wò báwo ni ò ṣe ní rí báwo ló ṣe lè rí sọmọ because bó ṣe wà yẹn tó bá ń bọ́ ọmọ wí máa gé ọmọ yẹn jẹ ni bó ṣe wà yẹn ó máa gé ọmọ jẹ nínú ilé ni tó máa ṣọmọ léṣe báwo lẹ ṣe rò pé ó lè lọ́mọ kan tó fẹ́ decent no tí wọ ìyá ọba ti decent ọmọ ẹ ò lè ìwà tó ń wù lọ́mọ ẹ ń wù obìnrin gbọ́dọ̀ dúró ní dúró pé no wọn gbọ́dọ̀ máa bá mi bá kó bá wọn nídà tí bá ẹ wí ò disrespect ọkọ ẹ bí ọkọ ẹ ń wà àti jà àti mu tí ò mọ àwọn tó wà lórí social media rẹ wá bọ́ síta wọn ṣe rádaràda ọkọ ẹ wá dẹni tó lọ ń tẹ́wọ́ á lọ máa bá gbogbo èèyàn àwọn èèyàn máa fi pa ní police station ìbínibíni most of you sadness wà nù life yìí boredom ló ń ṣe yín ẹ wá bitter because tí o bá ti ṣe nǹkan tí ó ra tó máa bitter ni tó bá ti ṣe nǹkan tí ó ra tó rí result ó máa bitter ni bí gbogbo yín ṣe ń ṣe jàtijàti ọbẹ̀ ṣe ń ṣe báwo lèèyàn ṣe máa sọ fún yín pé ẹ̀ ń cry more than the belief ẹ̀ dẹ̀ ṣe ń continue ṣe sick ni Ọláyẹmí Ọláyínká. Lábẹ́ wa kò ní dá fún yín gbogbo ẹni mo fi sọ òfò lẹ́ máa ṣe. You see your life. Ẹ wá ní pé ká máa bọ́ síta ká máa jà kó máa kó gbogbo àwọn ẹlẹ́lẹ́ni sínú. Tẹ́yìn bá jẹ́ responsible women báwo lọkùnrin kan ṣe máa sọ fún yín pé kẹ́ bọ́ta kẹ́ lọ́jà. Are you mad? Tẹ́yìn bá jẹ́ nítorí ẹ̀ pé ẹ̀yin àgbàlagbà mímú ìwà ṣe wà yẹn tó bá máa ojú lọ́gán ìwọ Dénìkẹ́ ó wá bọ́ta oníkẹ́ lọ máa jà nígbà tó ti rí pé ní life àtòrí pé kò sí nǹkan tó ń dùn life yín tó ẹ̀ ló ṣe ń sọ fún ẹ pé kẹ́ lọ jà ṣé wọ́n wá pè yín pé kẹ́ bá àwọn wájà fún Mohbad ni látijọ́ tẹ́ ti ń jà ṣe ti mú result wá ni ṣebí result ìjọba náà lẹ pàpà dúró dé kí lẹ wá ń ṣe bí wèrè fún látijọ́ tí ẹ ti ń jà yìí ṣé ẹ ti mú result wá fún wa tíjọba yìí náà tẹ́ ní kinní kan náà lẹ dúró dé at the end of the day nǹkan tíjọba bá ti gbé sórí table yìí náà lẹ máa gbà ẹ ní choice ó wá tún sọ pé mi ìwà ní kẹ́ lọ́jà ṣé mi ìwà níyàwó tiẹ̀ lé ẹ̀yin níyàwó tiẹ̀ látijọ́ tẹ́ ti ń ṣorí burúkú yìí bẹ́ẹ̀ ṣé mi ìwọ lọ́mọ ẹ̀rọ ọmọ ẹ̀ kó wá front justice for Mohbad àbí kí lẹ́lẹ́ ń wá tó sọnù
ẹ rí ìyàwó Múyìwá láti ìgbà tẹ́ ti sọ pé tẹ́ rìn kiri ẹ lọ Maryland ẹ lọ bìkan 39 protest ẹ rí Múyìwá bẹ̀ kó pa yín ṣe orí yín ò pé rárá ẹ rí Múyìwá l'Amẹ́ríkà yẹn kó sọ pé òun lòun bọ́ta o òun lòun wá justice ṣé ẹ rí kó wọ plane èrè kó lọ Nàìjíríà kó lọ rí jòsì wọn àwọn méjèèjì fi yín pa ni wàláì gbogbo nǹkan tẹ́ ń gbọ́ lẹ́nu Múyìwá jòsì ẹnu jòsì ló ti ń jáde gbogbo nǹkan gbogbo ìwà tẹ́ ẹ rí tí Múyìwá ń ṣe àti ọ̀dọ̀ jòsì ló ti wá jòsì gan ya criminal ju Múyìwá lọ wọ́n mú yà wọ́n méjèèjì wọ́n dẹ̀ ń lò yín kí lẹ rò pé jòsì ṣe ń sọ fún yín pé gbogbo nǹkan tí Múyìwá bá ṣe kò sí nǹkan tó ń fẹ́ ṣe Múyìwá yìí náà ní kẹ́ lọ máa bá tó lórí yín ò pé orí yín ò pé kí ló dẹ̀ fà á tí ọba ti ní ìkà emotion mama cloud reason yìí ni ò lè ronú dáadáa mọ́ ìkà gbogbo justice nǹkan tó mìíràn sẹ́yìn ni pé kọ́ ṣàbá yín mú ìyàwó olóògbé kọ́ ṣàbá yín pa báwo ni Múyìwá ò ṣe ní máa sọ fún yín nǹkan tẹ́ máa ṣe tẹ́ gbọ́dọ̀ ṣe torí òun gan rí pé kan tẹ́ ń ṣe ò make sense Múyìwá gan guide coast ẹ̀ pé tí jà yìí tó bá lọ ṣe báyìí Wùnmí gan ní róhun léyàn burúkú gbogbo Wùnmí ìsàwà wife yẹn kílẹ̀ robó ń ṣe mi ò lè agbọ̀ta tí ò kí ń ṣe tèmi nǹkan tó ń ṣe ó ń try láti cover back ẹ̀ ni Wùnmí ìsàwà wife Liam ìsàwà grandson tó bá bèèrè lọ́wọ́ Wùnmí sí pé Wùnmí o jọba gbé proof bí tí Múyìwá sọ pé ọmọ àlè ni mo ní Liam jáde ǹjẹ́ lè rí mú wá tó bá bèèrè lọ́wọ́ ẹ̀yin wèrè tẹ́ ń ṣe pé ibo ni Múyìwá ti sọ rí torí mi go gbọ́ rí pọ́mọ àlè ni ọmọ Mohbad ní Liam mi gbọ́ rí ó kàn lè máa sọ̀rọ̀ díẹ̀ ni mi rí tó sọ pé Liam is a bastard rí mi gbọ́ rí ó wo kó òun lè wá gbà ọ̀tá tí kò ṣe tòun torí òun mọ ohun nǹkan tó òun mọ òun lè máa sọ ṣùgbọ́n ẹ̀yin ẹ ṣe játijàti bí ọmọ tí ò níran tẹ́ ẹ bá tiẹ̀ lẹ́bi tẹ́ ẹ bá lẹ́gbọ̀n torí most of you làwọn ẹ̀gbọ́n àwọn àbúrò yín ti kọ̀yìn sílẹ̀ níbi pé mo burú tẹ́ ń ṣe orí burúkú tẹ́ ń ṣe orí burúkú ayé bàjẹ́ tẹ́ ń ṣe bá ọmọ yín kọ́ ẹ̀ ní respect fáwọn ẹ̀ ní respect fáwọn justice tẹ́lẹ̀ ń wá kiri ìwọ tó ń sọ̀rọ̀ ìgọ̀gọ̀gọ̀gọ̀ sí wọ́n ní bàbá mẹ́rin ló lọ́mọ fún ètò ìtọ́nà bímọ fún láti wọ́n ní pé ọmọ tó máa ń lùlù fún ẹ̀mí àlùkò ló bí fún gbogbo àwọn èèyàn máa gbọ́mọ lọ́wọ́ tí ẹ ò wá justice kó lọ sọ pé káwọn èèyàn bẹ́ẹ̀ gbógun tì torí mo ti sọ fún yín ẹni tó bá bímọ tí èèyàn bá bímọ fún tí èèyàn jọ pinlẹ̀ ọmọ tẹjọ́ ń romance ara yín tẹjọ́ ń kiss ara yín tẹ́ ń jẹ́tẹ̀ ara yín tẹ́ ẹ̀ ń bára yín sùn tó ń yàtà tó bá fún ẹ lóyún tó bá gbọ́mọ lọ́wọ́ ẹ kò sí dísì tó fi bọ́ sórí social media kó wá ṣe ṣòfin gbogbo bí gbogbo yín ṣe mọ̀ ọ́n sọ tẹ́ ẹ gbó lẹ́nu yìí ó yẹ kẹ́ bọ́ síta ni because shitting náà ń pè yẹn shitting òun ni wọ́n ń pè kí wà tí yanjọ́ lágrímẹ́ǹtì pé ó fẹ́ ṣé ẹ̀rí Ṣàkírà tó gbé PK lọ sí kóòtù ni tó sọ pé ó shit òun ni ó shit ọ̀nà òun nígbà táwọn ń date that is it despite the fact pé wọ́n bímọ fún àwọn àbí wọ́n dẹ̀ bímọ dẹ̀ ní ní ti rántí but ó ní pé PK ń shit òun nígbà táwọn ń date wọ́n bímọ fún àwọn náà ó dàbẹ̀ ó ní PK ó shit ẹ̀yin jókòó ẹ bímọ ẹgbẹ́ dání fún yàn àkọ́kọ́ ìkejì ìkẹta ìkẹrin gbogbo wọn gbọmọ lọ́wọ́ yín ẹ dẹ̀ jẹ́ káwọn ọkùnrin yẹn máa work freely ẹ dẹ̀ lẹ́yìn wá justice fún ẹlòmí wèrè ní justice tẹ́yìn gan nídìí ó pọ̀ ju tẹ́ ń wá fún josi gan lọ àwọn olórí burúkú ọmọ òfò báwo ni Múyìwá ṣe ń sọ̀rọ̀ sí yín bẹ́yẹn ẹ̀yin imagine kó jẹ́ pé mi náà bá yín ṣe justice for Mohbad tí mo join bàbá tí mo support Josi so gbogbo yín ilé mi àti yín máa jọ máa ṣe báyìí má kò máa pa kí bá Tọ́lá ní báwo ló ṣe bá rẹ̀ níbi tó wà yìí ẹ ò bẹ ṣe ń rorí náà so nínú àkọ́ máa pe Múyìwá ni Múyìwá máa sọ fún mi pé Tọ́lá ní wá lọ jà o àbí lọ jà o màmá pe bàbá Múyìwá brother Múyìwá uncle Múyìwá ní Múyìwá ọmọ 47 years wá rán gbogbo yín sí títì ètò dùn mí jù ní tọmọ gẹ ọmọ burúkú olórí burúkú Àyìnká yẹn àbí kí ló lọ aya mi nǹka tó tẹ̀ ti rí ti fẹ́ràn tó ti rí ti ilé gbogbo wọn
ṣé kò yẹ kó sáfúlà la fẹ́ mi ẹ pé wọ́n gbọ́dọ̀ bá mi ń bì. Sínú sẹ́ẹ̀ kẹ́ máa fi wá cascos so lè jáde lẹ́nu yín Mr. Muyiwa apá lórí ẹni pé kí àwọn èèyàn máa bọ́ta. You are still advising people to be coming out and be fighting the government. Because orí yóò pé. Who is the government? You have the key to this justice. You and Mr. Joseph Aloba are keeping the key. You are hiding the key. The only key the public needs is for you to give the consent to the public lawyer to work on public's behalf. He will never give you any consent. Joseph Aloba will never give you guys any consent. Because kò ní jẹ́ kẹ́ dáná sóhun lọ́rùn. Òun náà cover back ẹ̀ ni. Kò ní jẹ́ kẹ́ dáná sóhun lọ́rùn. Tó bá fún yín ní consent anything tẹ́ bá cause ọrùn ẹ̀ òun ló máa jẹ̀yà ẹ̀. He will never do it. He never trusted any of you. You only needed your money. That is all. The relationship between you and Mr. Aloba is for you guys to contribute money. Simple. Don't you get it? He will never give you any consent. The other time Mr. Aloba went to Papiano's and Muyiwa went to Papiano's platform when he was talking about the GoFundMe. And Papiano was questioning him and said, no, well, I'm not going to allow people to contribute to Kineko. Muyiwa was telling Papiano that, okay, Papiano, let this GoFundMe fly. Papiano refused and said, no, I am not going to let my people contribute to that GoFundMe. Mr. Muyiwa made a statement that we'll never forget. I was on that live chat. No Rubisha anymore. Mr. Muyiwa said, Mr. Muyiwa said, and I quote, if you don't contribute, if you don't let your people contribute to this GoFundMe, I will take this GoFundMe to another platform where I will give them their percentage and they will allow the GoFundMe to fly. She getting statement to one man Sonny and also for you guys cannot be crying more than the bereaved. And you continue as agbalagba. Láì ṣe pé yon bá ọmọ secondary school, ọmọ 14 years sọ̀rọ̀. Láì ṣe pé Mr. Aloba àti ṣé Mr. Aloba ti study, ó ti wò pé kó òun ṣépè fún yín. You are not going to leave justice alone because again níbẹ̀. Mr. Aloba ti rí yín pé kó òun bọ́ síta ńsìn kó wá ṣe fún yín kó òun ṣépè fún yín tó máa bẹ̀ òun ni. Reason ni pé ayé yín ti bàjẹ́ sínú ilé kò sí kankan tó ń gùn nínú life yín. Most of you fi justice for Mohbad ẹ fi build mental health yín ni. Irú UK yẹn bó ṣe wà inú ẹ ò tí dùn tó bínú ẹ ṣe ń dùn fún justice for Mohbad rí. Ó ń wò pé justice for Mohbad ó ń help mental health òun. Jòsí rí pé òun ṣe favor fún yín gbogbo yín tó yẹ kẹ́ ti ní mental problem tó yẹ kẹ́ ti ya wèrè sí gboro. Òun wá gbé justice for Mohbad dé gbogbo yín wá ń bò wìtìwìtì òun ló help mental health gbogbo yín àbí ẹ gbádùn ẹ understand nǹkan tó ń ṣe fún yín ni. Please press the love button for me. Ẹ bá mi press love button kẹ́ bá mi share video. Mr. Aloba, Joseph àti Muyiwa wọ́n jókòó wọ́n ti sọ̀rọ̀ yín. Wọ́n ti analyze yín. Pé bí ó tutọ́ sí yín lójú ẹ lè fi justice for Mohbad sílẹ̀. Òun ṣe yín lóore ni. Ìmí ó yẹ kí mi ti yaṣọ mọ́ rẹ̀ lọ́rùn. Ìmí ó yẹ kó wà ní mosque. Ó yẹ kí mi wà ní Bethlehem nínú yín. Bethlehem Royal Hospital. Ó yẹ kó ti sanction ìmí nínú yín. Ṣùgbọ́n justice for Mohbad tó ń gbé dé láti bí oṣù mẹ́sàn-án ètò ń lọ party ò lọ party mọ́ ètò tí ó ń tàràkà ò tàràkà mọ́. Justice for Mohbad movement tó ń gbé dé èyí tó ń lọ party kò lọ mọ́ èyí tó ń lọ church ò lọ mọ́ èyí tó yẹ kó ti wà ní under ops kó wà lórí observation kò sí ń bẹ̀ mọ́. Tẹ́ bá ti jí láàárọ̀ justice for Mohbad ni. Tẹ́ bá ti jí lọ́sàn justice for Mohbad ni.
èyí tó yẹ kó máa fún ní kíní kó máa sokùn mọ́